Special birthday greetings to Mrs. Temitope Arike, ọmọ Elégbèédé. Happy birthday to you, ma. Ẹ kú ọdún ẹ kú ìyèdún o ọlọ́jọ́ ìbí. Ẹ kú ọdún ẹ kú ìyèdún o ọlọ́jọ́ ìbí. Ọdún yìí kò ní já ṣe mọ́ mọ́mí. Ọdún yìí kò ní já ṣe mọ́ láyé. On the 25th of October lolóríire wáyé. Mrs. Temitope Arike, ọmọ Elégbèédé. Congratulations mọ́mí ẹ̀mí àṣekù pọ̀. Congratulations mọ́mí ẹ̀mí àṣekù pọ̀ láyé. Congratulations mọ́mí ẹ̀mí àṣekù pọ̀. Congratulations mọ́mí ẹ̀mí àṣekù pọ̀ láyé. Ó ní fa ìsàn ló gbà kára ó lè koko. Congratulations mọ́mí ẹ̀mí àṣekù pọ̀ láyé. Ìbànújẹ́ oníkan nílé ayé rẹ̀. Congratulations mọ́mí ẹ̀mí àṣekù pọ̀ láyé. Ọdún yìí kò ní já ṣe mọ́ fún ọ. Congratulations mọ́mí ẹ̀mí àṣekù pọ̀ láyé. Congratulations mọ́mí ẹ̀mí àṣekù pọ̀ o. Congratulations mọ́mí ẹ̀mí àṣekù pọ̀ láyé. Gbogbo àwọn mọ̀lẹ́bí pátá náà ní kí ẹ. Congratulations mọ́mí ẹ̀mí àṣekù pọ̀ láyé. Àlàní àti Táyé lòlú wọn kí ẹ mọ́mí. Congratulations mọ́mí ẹ̀mí àṣekù pọ̀ láyé. Olúwabùkọ́lá àti Fọláṣadé ń kọ́ wọ́n rán mi iṣẹ́. Congratulations mọ́mí ẹ̀mí àṣekù pọ̀ láyé. Àdúrà àti Ọládìméjì wọ́n ní kí ẹ. Congratulations mọ́mí ẹ̀mí àṣekù pọ̀ láyé. Olúwa dùn wọ́n nínú kó pẹ́ fún wọn. Congratulations mọ́mí ẹ̀mí àṣekù pọ̀ láyé. Ọ̀kẹ́fìlà Ayọ̀dèjì ránṣẹ́ kẹrẹ tèmi kì í bá wọn ròde ìbànújẹ́. Ibi ọlọ́dún bá gbé ń ṣọdún táláyọ̀ ń gbé yọ̀ tí dùnnú ti ṣubú láyọ̀ lọ́dẹ̀dẹ̀ wọn ibẹ̀ gangan ni ẹ tẹ̀lé mi ká lọ. Òní ọjọ́ 25 nínú oṣù kẹwàá ìlú Èkó ńlọlọ́kọ̀ ń gbé mi lọ. Ilé Madam Temitope Arike ọmọ Elégbèédé olóríire tí ń ṣọjọ́ òbí lónìí tó wu ọba adániwáyé kó tún ṣe bẹ́ẹ̀ lé lọ́dún kan sí. Ayayọ̀ ọlá ọmọ wọn níjò nílùú Yewa. Mọ́mì bójú wẹ̀yìn kó o dúpẹ́ fọ́ba tó dá ọ sí. Tẹ́ ẹ bá ràrò jinlẹ̀ ó di dandan kẹ́ ẹ rọ́pẹ́ ṣe. Ọba òkè tí ò jẹ́ kẹ́ ẹ wà bí aláìsí láyé. Olódùmarè tí ò jẹ́ kẹ́ ẹ dẹni táyé ń tọrọ ọkú fún pé kó máa lọ. Ọba àláùrà tí ò jẹ́ káyé fi gángan ta ọ́ lọ́rẹ. Kábí káólà tí ò jẹ́ kẹ́ ẹ dẹrù àrùká fún gbogbo mọ̀lẹ́bí. Madam Temitope Arike Ayayọ̀ ọlá ó kú oríire. Gbogbo ẹbí pẹ̀lú àwọn ọ̀rẹ́ pátápátá ni wọ́n bá yín dúpẹ́ o. Wọ́n níbẹ̀ ti ṣọdún ọdún yìí kẹ́ ẹ tún lè ṣẹ̀mí. Madam Temitope Arike Ayayọ̀ ọlá àwọn ẹ̀gbọ́n pẹ̀lú àwọn àbúrò wọn ní kí n bá wọn kí ọ délé báyẹyẹ ọjọ́ ìbí rẹ. Ọlálọ́mí ọmọ Abíṣújó kan ìjà kẹtàkìtì lóru Ọ̀fà ọmọ ìjà kan tí wọ́n jà lọ́fà nílé Ọlálọ́mí lọ́jọ́sí. Ó ṣojú iṣu ó ṣojú ebè ó ṣojú poro nínú oko. Ìbáṣojú olóko ìbálà wọn ọmọ àríjà ṣòro ẹni òjì ní ànàmọ́ rí olúwa rẹ̀ ò dọ́fà ni. Ànàmọ́ ọ̀hún ló gbọ́ lọ́fà kalẹ̀ lọ́wọ́ iṣu. Ìyẹ̀rú ọ̀kínu ó máa pe bàbá ẹ̀yìn. Madam Temitope Arike ìlú Ìlaró ni wọ́n ti bí màmá rẹ̀. Ọmọ Ìlaró ọ̀gàngán ọmọ amújẹmúta ó kú oríire. Mọ́mì gbogbo tó ti dára kò ní bàjẹ́. Gbogbo ẹ̀dùn ọkàn yín pátápátá ló máa bójú rere Olódùmarè pàdé. Ọba adẹ́dá ò ní jẹ́ kẹfẹ́ yìí ṣòpin. Bó o ti járí dunú fáwọn àbúrò àti mọ̀lẹ́bí Olódùmarè ò ní fi ọ́ pa wọ́n lẹ́kún. Ó di dandan kó o dàgbà kó o dògbó. Kó o fọwọ́ pẹ́wú fèrèkì gbòbì kó o gbó kọ́rin kése. Mr. Alani àti Táyé lolú Olúwabùkọ́lá àti Fọláṣadé Àdúrà àtọ́ládìméjì àwọn ni wọ́n pe Ọ̀kẹ́fìlà Ayọ̀dèjì sórí aago. Wọ́n ní Madam Temitope Arike ọmọ Elégbèédé wọ́n lọ́jọ́ ìbí rẹ̀ ò ṣeé gbàgbé fún wọn. Adùn bárìn oníwà tútù bí àdàbà ẹni tó kó gbogbo mọ̀lẹ́bí ará òun ọ̀rẹ́ mọ́ra ni. Mọ́mì àṣeyìí ṣàmọ́dún o. Ẹ kú ọdún ẹ kú ìyèdún o ọlọ́jọ́ ìbí. Ẹ kú ọdún ẹ kú ìyèdún o ọlọ́jọ́ ìbí. Ọdún yìí kò ní já ṣe mọ́ mọ́mì. Ọdún yìí kò ní já ṣe mọ́ láyé.